Ọlọ́run mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ṣé Jésù mo dúpẹ́. Onye na-eme onye na-agwọ onye na-enye ego onye na-enye nwa onye na-enye ndị onye na-eme ibe na èmi àdúpẹ́ oore rẹ o bẹ́ẹ̀ni èmi àdúpẹ́ oore rẹ o bẹ́ẹ̀lẹ́sà mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o bẹ́ẹ̀lẹ́sà mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o bàbá Ọlọ́run ẹ ṣé o èmi àdúpẹ́ oore rẹ o Olúwa ẹ ṣé èmi àdúpẹ́ oore rẹ o mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o. When I think of the things you've done for me, when I think of the things you've done in my life, I cannot stop but give you glory. I cannot stop but give you honor. Oh Lord, ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Olúwa ṣé bàbá o. Èmi àdúpẹ́ oore rẹ o. Oore lórí ọmọ. Èmi àdúpẹ́ oore rẹ o. Oore lórí aya. Èmi ṣàìdúpẹ́ oore rẹ o. Mẹ́lẹ́mẹ́lẹ́. Èmi ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Ọlọ́run ayérayé mo wá gbé ọ̀gá fúnfẹ́. Ìjìnlẹ̀ ìfẹ́ mo wá dúpẹ́ oore rẹ bàbá fún oore rẹ lórí mi àti ilé mi fún wánú rẹ lórí mi àti ilé mi o bàbá. Olúwa ṣé bàbá o. Èmi àdúpẹ́ oore rẹ o. Mọ́rọ̀dọ̀. Èmi àdúpẹ́ oore rẹ o. Bẹ́ẹ̀ ṣá àdúpẹ́ oore rẹ o. Mẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ṣá. The Lord, that is your name. Hey. You will never share your glory with any man. You will never share your glory with anybody. Oh Lord, Almighty God, Almighty God, that is His name. You are the Lord, that is your name. Yeah. You will never share your glory with anyone. Oh yeah. You will never share your glory with anyone. Almighty God, that is your name. You are the Lord, that is your name. That is your name. You will never share your glory with any man. You will never share your glory with anybody. Hey, Almighty God, that is your name. You are the Lord. You are. That is your name. You will never share your glory with anyone. Hey, you will never share your glory with anyone. Almighty God. That is your name. You are the Lord, that is your name. Yes, you will never share your glory with any man. You will never share your glory with anybody. Almighty God, that is your name. You are the Lord. You are. That is your name. That is your name. You will never share your glory with any man. Oh Lord, you will never share your glory with anybody. Oh Lord, Almighty God, Almighty. Oh, your God, Bobo, yeah, just to be you. Surrender, Allah, oh, God, Bobo, just to be you. Surrender, God, Bobo, surrender, just to be you. Surrender, just to be you. Mother God. We say, take all the glory. It belongs to you. Take all the glory. It belongs to you. Take all the glory. It belongs to you. Take
Hosts, the host tonight, the Yoruba, and your mommy talking to my host, the Yoruba. And so see my book, I go for you. And your Edamako, Connie, Kojopo, and Obini, and Batelu. To many different opinion, and your Ewa Sokabo. Noibo is called the host tonight. A blessing of Yeye, Basorun. Edro and Winnie Akneo, Ejekako, Equalizer, God, Homer Jackie Akadwe, Ejo, Katagogo J, Rodon Quay, starter, TJ main menu. I want to know, Kemati, main menu, starter. Introduction like you, anybody to my menu, to my program events. I'm not going to make introduction, but not my introduction. I move to the next line of action. Abali no Koshi no Bye. Ricochet, Baba, look it. Sunny wants to be no.
Akile Ijebu, Obagwa, our
wà sọ bẹ́ẹ̀ ṣe. Ó sọ wípé kí ta fi sàn àwọn tí kò tí ì bá wọn.
Basorun, Tímọ́tímọ́ Sholapefunmi,
gbogbo ìyálóde ìkànsù expo ọmọ ẹgbẹ́ àtàwọn àlejò wa dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ò ní ṣe ọdún yìí lópin fún wa o pẹ̀lú òkú ọlọ́run. adúpẹ́ f'Olúwa ọba tó pẹ́ yẹ ó fún wa lọ́jọ́ òní pẹ̀lú rọrùn ọpẹ́ ló yẹ wá bí kò tọ́pẹ́ alihamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣọ́ wa di ọjọ́ òní a dá ọjọ́ náà ọjọ́ pé bó tiẹ̀ jẹ́ wípé ó yẹ ká ti ṣe ọjọ́ yìí sẹ́yìn bọ̀ alihamdulilayi kan ọpẹ́ náà là ń ṣe ìyálóde táwa ká ti lórí ẹ̀ kú èyí tó jẹ́ ìyálóde home and abroad adúpẹ́ fọlọ́run ọlọ́run adúpẹ́ fún ẹ o gbogbo nǹkan wa ọpẹ́ ni torí kò sí nǹkan tó ju ọpẹ́ lọ lẹ́yìn ọpẹ́ náà tún ní àwa dúpẹ́ torí tèmi sábà lè gba ọtún orin ọlọ́run máṣáláì fún wa lọ́tún orin ṣe ọlọ́run a ti bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú bísímìlà ọlọ́run jẹ́ àmọ́ àrí ṣe dáadáa gbogbo dáadáa tó wà nínú ọdún yìí bó ti wù kó kéré tó ọlọ́run má fi wọ́n ẹnì kankan wa aburú tó wà nínú ọdún yìí bó ti wá lé wù kó káàkiri àtọ́ bó ti wù kó kéré kó má jọ máa kúkú lọ kò ní kan ẹnì kankan wa pẹ̀lú ògo ọlọ́run owó wọn fi ṣe ẹgbẹ́ Bọ́bagúnwà ọmọ bá wọn máa lọ́wọ́ fi ṣe é ni a ní fẹ̀dí a máa lé sí àwọn tó wà nílùú òkèèrè wọn máa gbúrò wọn láyà tàlàfíà wọn ní fi òkun wọn ránṣẹ́ sílé gbogbo oníṣẹ́ ọwọ́ wa máa rí ṣe oníṣẹ́ àdáni àtàjèrè ọjà oníṣẹ́ ọba ọkọ̀ ọ̀bàdà ọba kò níṣẹ́ ìlú kankan wa lẹ́sẹ̀ a máa lọ rí a máa dé láyà tàlàfíà ọjọ́ tàdá sọ́nà tó jẹ́ ọjọ́ ọdún tínú wa máa ń táyọ̀ wa máa ń ká nímọ̀ ìbànújẹ́ ọmọ ẹgbẹ́ máa lé sí ní àní dín a máa rówó fi ṣẹgbẹ́ ọlá ògbó lọ́dọ̀ ọlọ́run ọlá ìlúkùnrin àdìpẹ̀rẹ̀ gbogbo àwọn mẹ́tọ̀ wa pátá láti orí bàbá ẹgbẹ́ wa iye ẹgbẹ́ wa gbogbo wọn àdìbáyìí àkẹ́rẹ̀dẹ̀ àfẹ́wò fi ọlọ́run àbúwọ́lẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run dáhùn láì dùn ọmọ ọlọ́run má jà dààmú lórí ọmọ má jà dààmú lórí ọkọ má jà dààmú lórí iṣẹ́ wa àdáwọ́lé wa kó yọrí sí rere ọlá ògbó lọ́dọ̀ ọlọ́run ọlá ìlúkùnrin àdìpẹ̀rẹ̀ ilé ta fi sílẹ̀ ọlọ́jà adélé baláyàtà. wíwá síbi wa lẹ́nu má jà kábàámọ̀ ọlọ́run tábà délé ká délé pẹ̀lú alihamudulilayi tábà kòkò gé aburú lọ́nà gbogbo àwọn àlejò wa náà adúpẹ́ lọ́wọ́ yín o adélébáre àrìnàkóre àkòyà ibi àìní kábàámọ̀ pé kílẹ̀ wá tá ọmọ ẹgbẹ́ Bọ́bagúnwà ṣe ọdún fún pẹ̀lú ògbọ́lọ́ ilé oníkálukú yá lójú o ọ̀nà yín náà aráyé o gbogbo ìyálóde ìkànsù gbogbo owó tẹná ìlọ́pọ̀ náà máa bá mi lọ́pọ̀ ẹ̀ fún yín ẹ̀ ní kábàámọ̀ ọlá ògbólọ́dọ̀ ọlọ́run ọlá bisimilayi ramani rahim bisimilayi ramani rahim aláwòláyé ayélujáwó alẹ́háyò olùkọ́yò làákàwọ́ sọ̀sẹ̀ náà tó wà lánàámù làwọn máa fi sàmáwá ti wà máa ń fèrè hárìdò mọ̀nsálẹ̀ sí yẹ̀kúfà òní ọlá bisimilayi yàrá mọ̀ bẹ́ẹ̀ náà àbí wà máa ń kúfà ò aláyò ìtúnà bí ṣé ní ìlú mọ̀ṣáà wàásì àkùrẹ́sí yìí sàmáwá ti wà lẹ́ hárìdò wàláyà ọ̀dọ̀ ibi sí ìwọ̀n wà lẹ́ ilẹ̀ ẹ̀zí bisimilayi ramani rahim làkọ̀díjà kùnà àfọ́sẹ̀kùn àṣìṣù àríṣù àlẹ́ kùbìlì mọ́mi nínú ọ̀rọ̀ fàyíntà aláwọ̀ pé àṣìbí aláwọ̀ láìláìláwọ̀ àlẹ́ ìtawàkálùtù àwọn arọ́bùnrin àríṣìlẹ̀ àzí ọlọ́run kó jẹ́ ìsájà kó kárí gbogbo wa ká máa rówó ná ká máa dààmú ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àdìkẹ́rì ọlọ́run lákòwátá ìlà àdúrà ìwà lórí àzí. Ẹ̀jẹ̀ bá wa ká lóhùn wọn látẹ̀wọ́ fún àdúrà tó kà fún wa. Ẹ jọ mo mọ̀ pé a lè wọ́n láyé ìṣàtẹ̀wé ìlànà ṣùgbọ́n mo wá bí ṣe ìkárẹ̀ ìṣàlọ́lá. Fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé nísìnyí equalizer ti kí gbogbo àwọn mọ́mì wa àwọn gbogbo ẹgbẹ́ Bọ́bagúnwà obìnrin ọba Akílẹ̀ Ìjẹ̀bú ní èmi tí à ń ṣe ayẹyẹ yìí tí ó jẹ́ yèyé wa yèyé Basorun tó jẹ́ host àwọn ni wọ́n jẹ́ host èmi mo sì fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àìtí ní winner fún question yẹn kí ni ìtumọ̀ host ní Yorùbá wọ́n ní kàkà entry àwọn tó sọ pé mi ò bá ẹ̀ gbà
ṣòro yìí máa gbà yẹn ṣùgbọ́n mo bẹ́ẹ̀ ṣe ẹ̀jẹ̀ bá mi lọ kí ni recognition ní Yorùbá ẹ̀ tó máa sùn ẹ̀ náà mo máa bèèrè lọ́wọ́ bóyá ẹ̀bùn wà fún yẹn mo bẹ́ẹ̀ recognize presence àwọn tó wá bá wa ṣayẹyẹ ìní tí wọ́n jẹ́ ara wa bẹ̀t wọ́n wá bá wa ṣayẹyẹ ìní mo bẹ́ẹ̀ kí mo lè fẹ́ kẹ́ pàtẹ́wọ́ bí báyẹn ń pè wọ́n o mo fẹ́ kẹ́ pàtẹ́wọ́ Ọ̀túnba Victor Okulisu thank you ṣe ẹgbẹ́ mi pàtẹ́wọ́ fún wọn is the CEO Vic Olu and Sons Limited ẹgbẹ́ pàtẹ́wọ́ fún wọn wọ́n wà mí báyìí. Ọlásùnkàn Gbàdàmọ́sí àwọn ní akóbọ̀tẹ̀ ti ìlú yìí tó jẹ́ ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú ẹjọ́ ẹgbẹ́ ká pàtẹ́wọ́ fún wọn àwọn sì ní ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú àwọn sì náà ní bàbá ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin ọmọọba Akílẹ̀ ẹjọ́ Ìjẹ̀bú ẹjọ́ lè pàtẹ́wọ́ fún ọ̀nà wọ́n ti sáà mọ̀ wọ́n fún wa ní brief introduction fún ẹgbẹ́ ẹjọ́ ẹ pàtẹ́wọ́ fún PRO Adébọ́lá Adébánjọ ẹjọ́ ẹ pàtẹ́wọ́ fún wọn kọ́ wá ní brief introduction ọ̀pẹ̀pẹ̀ àwọn náà máa sọ ẹ pàtẹ́wọ́ ó máa tó kọ̀ yín a máa pè yín náà mọ́mì ẹ ṣe. Ìjẹ̀bú àbí ìyàwó Ìjẹ̀bú tí a bí ní 81-82. Ṣẹgbẹ́ yìí wà fún ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú all over the world. Ká lè mọ́ra wa, ká lè give back to our community. Ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tó ti lóhùn kan lọ́dà kábíyèsí wa ọba Dr. Sikiru Adétọ̀nà Agbátẹ̀wọlẹ̀. Àwọn balance ní last year. Oníyẹ yìí ní agbára Ọlọ́run a máa tún lóko pẹ̀lú kábíyèsí wa láti tún ṣe ojúbọ ọba. Fún ẹgbẹ́ yìí wà fún ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Ìjẹ̀bú lápapọ̀. Ó wà ká máa rọra wa lọ́wọ́. Ó wà fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tí wọ́n ti ṣàkóso tí wọ́n fi wálé láti máa padà wá sí ilé. Ìdí nìyí tí ọba wa wọ́n fi dá ẹgbẹ́ yìí sílẹ̀ wípé kí gbogbo wa kọjọ fọwọ́sowọ́pọ̀. Àtẹni tó ń tata, àtẹni tó wà ní iṣẹ́ ìjọba, àti ẹni tó jẹ́ télọ̀, tí gbogbo wa bá fọwọ́sowọ́pọ̀, gbogbo ẹ̀ á mọ́. Oríṣi tí wọ́n ṣe dá ẹgbẹ́ ìsílẹ̀ nìyẹn. Bàbá rí anybody nínú ẹ̀dùn tó wò pé nǹkan tó ń ṣe lẹ́nu ó ń wo òun. Ẹgbẹ́ wa jọ ìwà ọ̀tún náà bá ti lè jẹ́ ọmọ Ìjẹ̀bú. Ẹjọ́ ẹ wá darapọ̀ mọ́ wa máa fi fẹ́ gbà yìí. Kí ni àwa lára o? Ní àwa lára rárá. Kì í ṣe party like that. Ẹ ṣé o, God bless you. Ẹ ṣé sir. Queen wọ́n kí wa all the way from àwọn ní ìmúlẹ̀ Yeye Basorun wọ́n dẹ̀ ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ wípé àwọn kí yín pé kẹ́mọ̀ pé àwọn wà pẹ̀lú yín bí a ṣe wà yìí. Nífẹ̀ẹ́ fi and then waste the time that means and then the àkókò ṣòfò àwọn afẹ́ kí equalizer àwọn tiẹ̀ got to bounce back any moment from now. wọ́n tún ní Abímbọ́lá Dáìró wọ́n kí wa láti all the way from United States of America Yeye Basorun àwọn náà sọ fún wa nísìnyí ìpè Abímbọ́lá Dáìró wọ́n kí wa wọ́n dẹ̀ wà pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́. Aminat Ọládọ̀tun àwọn náà kí wa láti ìlú òyìnbó láti Amẹ́ríkà àwọn náà ti kí wa. Wọ́n ní
Táratárá làwọn fi wà pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ o. Àwọn dẹ̀ sì kí wa. Oúnjẹ tá à ń jẹ kò ní sápá lórí. Bá ní kí n sọ àwọn ìtàn kan. Àwọn ìtàn yẹn lè lọ cross distraction pẹ̀lú ẹ tó mú minerals. Ṣùgbọ́n ó yẹ kí n bẹ̀rẹ̀ bí equalizer àtàwọn tí ò tí ì rẹ̀ rí. Àwọn náà ní kí n má fi àkókò ṣòfò. Ṣùgbọ́n ó jọ pé wọ́n tí ì rẹ̀ rí. Ready or equalizer? What are our sets? Never sets. Owó lọ fi ṣe ẹgbẹ́, owó títí owó ìrànlọ́wọ́ náà máa fún gbogbo wa. Àyíká wọn ní lágbára Ọlọ́run. Inú wa máa dùn, ayọ̀ wa máa bọ̀. Ẹni tó kéré jù ní ọjọ́ orí wa lẹ́yìn òun ní 40. A máa ṣe 50, 60, 70, 80, 90 lágbára Ọlọ́run. Àìṣe irú ara wa. Lọ́la haúlá, lọ́la wáta, ìlà ìlà ìrẹsì. Ẹ ṣe gbọ́dọ̀. Ẹjọ́ èyí ni closing remark. Ẹjọ́ mo fẹ́ ká gbára lọ́wọ́ ká ní congratulation ọ̀rẹ́ mi. New Year party ránṣẹ́ lẹ́yìn àwọn olùkọ́ ẹ̀jẹ̀ ló lè jẹ́ mákù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká jẹ́ Happy New Year káti ẹ̀jẹ̀ yẹn for the road. Ìyàwó èyí dance ló kọ̀ equalizer rẹ̀ fọ́lì ẹ̀jọ́. Kí olórí rẹ̀ ní ọba obìnrin ìyálóde ẹgbẹ́ ẹ bá mi kí ọkùnrin dáadáa ìyálóde táwa kálítò Basorun Banjo òkè yípo oríire lágbára Ọlọ́run ẹgbẹ́ àmàjọ mo kí ọ̀tún ìyálóde mo kí ẹ̀ka ìyálóde mo kí gbogbo ìyálóde nǹkan ẹ̀sùn pátápátá àwọn honorary chief pátápátá náà ni mo kí mo wá fi àkókò yìí mo fi ń kí ọ̀rẹ́ mi pàtàkì tó jẹ́ Basorun ẹgbẹ́ yìí Yeye Basorun Banjo Mary Sholapefunmi wọn sí níbọ̀ tí wọ́n wà ní lágbára Ọlọ́run àwọn náà kiri òkú nílé eyín kò ní bàjẹ́ títí láéláé mo kí olórin wa ìní bákan náà ni mo kí MC wa mo kàn ní kí n sáré ṣe eléyìí ni ó tó di pé mo máa tún máa ṣe nǹkan ìmí wọ́n ní ká kí gbogbo wa dáadáa ká lè fi dá wa lójú wípé àwa gbádùn léni ni pàtàkì jùlọ àwọn ọmọ ẹgbẹ́ Yeye Basorun ní kí n sọ fún wa wípé ẹ gbádùn ara yín kẹ́ ẹ enjoy ara yín dáadáa. You have come to have fun tonight, this evening. So take your time and enjoy yourself to the fullest. Yes, that is that on that. Quickly, I want to go into recognition of dignitaries and our daddies, mommy, brothers and sisters who have come to celebrate with us. Ní ìjókòó yìí báyìí bá ṣe wà ní báyìí. Tó bá ní èèyàn ṣojú Àwùjalẹ̀, ìsídà kó jẹ́ Gíwá ẹgbẹ́ àbí ìyálóde ẹgbẹ́. Tàbá dẹ̀ tún máa sọ ìyálóde ẹgbẹ́ àbí Gíwá ẹgbẹ́, a máa rí ìyá ẹgbẹ́, a máa rí bàbá ẹgbẹ́. In our midst, we are lucky to have ìyá ẹgbẹ́ in our midst, and that is our mommy, our darling mother, a big sister, and a caring mother to Yeye Basorun EGBE BOBAGUNWA and celebrate daily. Is no other person other than Ìyá ẹgbẹ́ Alhaja Jọkẹ́ Rufai aláṣẹ JK aṣọ òkè ọmọ ẹbá mi pàtẹ́wọ́ dáadáa fún ọ. Tí mò ń ṣe ìyá ẹgbẹ́ dáadáa ni wọ́n, àwòkọ́ṣe dáadáa ni wọ́n, ẹrù àwọn ọlọ́wọ́ bàjẹ́. Ẹ bá mi ṣàmì. Wọ́n ń rówó ná gbogbo ìgbà, owó wọn ò ní tán lágbára Ọlọ́run. Àwọn ní ìyá ẹgbẹ́ Ọ̀pánẹyẹ ọkùnrin. Also, kí ìyá ẹgbẹ́ tó dé ni àwọn dáàdi wa ti dé síbí. Bọ̀ wọ́n sáré jáde lọ, wọ́n máa darapọ̀ mọ́ wa láìpẹ́. Bàbá dáadáa náà ni wọ́n sí Yeye Basorun, and that is Ọ̀túnba Victor Olúgbénga Òkúṣelú, the chairman CEO Bigolu and Sons Nigerian Limited. Àwọn ni life social secretary ẹgbẹ́ OMOOBA AKILE IJEBU. Wọ́n ti dé síbí, wọ́n sáré jáde padà, wọ́n ní pẹ́ padà sáàrin wa. Yeye Basorun ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. Gbogbo tí àtàbí jókòó yìí àti tébù àwọn náà kò fún wọn lọ́fẹ̀ẹ́ torí ọmọ bàbá ni wọ́n. Bàbá ọ̀wádá wá, wọ́n wá pẹ̀lú ọ̀rẹ́ wọn, bàbá ẹgbẹ́.
wọ́n wá pẹ̀lú ọ̀rẹ́ wọn bàbá ẹgbẹ́ Professor Ọlásùnkànmí Gbàdàmọ́sí bàbá ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin ọmọọba àwọn náà tún ní apagúnpọ̀tẹ̀ ẹgbẹ́ Bọ́bakẹ́yẹ ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú gbogbo bí tọ́lá wà kọ́lọ́ bá wà pẹ̀lú we thank them, we appreciate them. Bákan náà àwọn tó jẹ́ ẹ̀gbọ́n tí Yeye Basorun wọ́n wà ń gbé pẹ̀lú wa wọ́n bá ní olórí ẹbí pátápátá ká àbàtàmàrà ilé Yeye Basorun wọ́n wà ní àárín wọn bíbá and he is no other person other than ẹ̀gbọ́n tèmi gangan náà ni wọ́n is an officer of the Nigerian government. He is to be precise officer of the Nigerian Correctional Service, formerly known as the Prison Service Commission. Àwọn ni Officer Dede Banjo ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ dáadáa. Wọ́n wà láàrin wa. Ẹ̀gbọ́n mi ẹjọ́ ìdílé káwọn èèyàn rí thank you very much for coming, sir. Wọn náà wọ́n jẹ́ ọlọ́wọ́ tó wọn. Fortunately their colleagues were ìkan náà làwọn náà jẹ́ sí Basorun. That is Officer Sunday Ikufisile. Àwọn náà wà láàrin wa. Be welcome very much, sir. Lórúkọ Yeye Basorun Banjo Mary Sholapefunmi kí yín gbé káàbọ̀ sá. Also wọ́n ní kí n bá wọn kí Aunty Yinka Ọlọ́tọ̀ ẹ̀jẹ̀ bá mi pàtó ọ̀pọ̀ àwọn náà dáadáa Aunty Yinka náà wà mí. Also Aunty Bọ́láńlé Abọ́wálé I don't know if okay all the way from Lagos fún ọtí ìdè. Also ọlọ́wọ́ ọ̀tún Yeye Basorun àwọn náà wà bí wọ́n bá sọ pé èèyàn best friend àjọ bẹ̀rẹ̀ láti ayé undergraduate ni títí tọ́lá òun fi ṣe tàbí ṣe tán ní 2008 láti ìgbà yẹn lóní kálukú tẹ́ ń ṣe dáadáa. But while we are in the school then gbogbo èèyàn ló mọ̀ pé tá a bá ti rí Yeye Basorun a máa rí ọ̀rẹ́ yìí. She is here with us, our darling friend, our darling sister. Alahaja ni wọ́n, ìyá alájẹ ni wọ́n ní ìlú Èkó. Bó ti ẹ̀jẹ̀ pé lè tí kò ṣe ìmọ̀gbowó ẹ̀ lọ́wọ́ Èkó tó lọ. Yes, please put your hands together for the best friend to Yeye Basorun. Alahaja Mutiat Ọmọlára Fasasi ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn dáadáa. Àwọn náà wà ní pẹ̀lú wa pẹ̀lú gbogbo àwọn. Ẹ ṣe ẹ kú ìfẹ́ tẹ̀ ń bá ìyá lónìí. Yeye Basorun ó rí mi mo ṣe sọ̀rọ̀ yìí, so permit me to take my time. Ó ń send àwọn mẹ́sẹ̀ kékeré ṣàbáwọn máa kí àwọn ẹni yẹn, so permit me to just continue from where I stop. Mi ní pẹ́ gbé microphone sílẹ̀. Also, ó ní kí n kí official media person for today àtijọ́ wà láyé tipẹ́tipẹ́ pé wọ́n kó àdúró tí wọ́n kó iṣẹ́ takuntakun tó ń ṣe. Contact to the world, contact photography. Ẹ jọba mi pàtẹ́wọ́ fún wọn. Àwọn ni official media man for today. Contact àwọn nìyẹn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Bẹ́ẹ̀ni. Also, wọ́n ní kí academic queen from America ìmúlẹ̀ Yeye Basorun. Wọ́n ní wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ wípé ẹ ṣe gan-an ni ẹ̀kú àdúrótì. Tó bá fẹ́ débi àlẹ́ kan bá àtẹ̀kùnra àbílẹ̀ ẹ̀kọ́ ìyálòpẹ̀. Thank you very much. God bless you once again. Ẹ kú pàdé ẹgbẹ́ àkó àjọṣe gbogbo ọ̀ nígbà yẹn. Once again, àmọ̀ṣẹ́wọ̀ wá ní still. Thank you. God bless you all. God bless you, sir. Thank you for coming. Almighty God replenish you and take you back to the very destination.
kalẹ̀ rúbẹ̀ ní orúkọ Yeye Basorun ẹgbẹ́ wọ́n ní abidẹ́mẹ́ twinny Yeye Basorun wọ́n ní wọ́n fi 50,000 ránṣẹ́ sí ẹgbẹ́ láti ìlú Amẹ́ríkà ẹ pàtẹ́wọ́ fún wọn dáadáa o. So what I'm saying is all the way from America, abidẹ́mẹ́ twinny Yeye Basorun 50,000 dollars. Sholapefunmi. Iṣẹ́ ọwọ́ ní ìgbàjọ́. Ẹni pé o bá sọ́jú ogún ọ̀rọ̀ bí ẹgbọ́n yóò bá wọn pọ̀ wọ́n. Sanctuary for nation ni. Officer, correctional, àná ọ̀rọ̀ jù. Ìjọba wọn ti ṣàánú ọkọ̀ wá sọ. Ìbá mi ló wá sọ lápò fún mi o, ọmọ Banjo ọmọ Banjo. Ẹni tó aṣáájú ọ̀rọ̀ bí ẹ̀kọ́ yìí ìgbà wo kó mi, àwọn ènìyàn balaba mi darí ìwé tó. Ìyá ẹgbẹ́ ọ̀bálẹ́yẹ alága ọ̀tẹ̀mí kúrò díẹ̀díẹ̀. Ayàwó ìfọ̀yísí ẹgbẹ́ ẹ̀ ní ìkọ̀yẹ. Aláṣọ tó gbé aṣọ ọ̀tẹ̀. Ọdún sí ìyẹ̀fọ̀ yà ẹgbẹ́. Ajọ́mọdé ajọ́nyẹ́wọ́ ẹ̀rọ ajẹ́ni tó ṣe pẹ́ẹ́pẹ́ẹ́ wọ̀ ẹni tó ṣe pẹ́ẹ́pẹ́ẹ́. Ìyálóde kí ẹ o, ìyálóde lọ́ka máa ń tọ́ka kó wà ọ̀gbìn kí ẹ o.
Àwọn
bọ̀jọ̀ táwọn ọ̀rẹ́ mi kẹ́lù táwọn ọ̀rẹ́ mi kẹ́ ẹ̀nà ọ̀dà bọ̀jọ̀ ó yẹ kí a ṣe báyìí lọ́nà pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ra o.
Thank you.